Saman, jáde. Sàmú ni mò ń jẹ́. Má gba etí ẹ̀yin méjèèjì. Ẹ máa rò bóyá tírélà kọlù. Bí èmi náà bá gba etí ẹ̀, watermelon tó wà láyà ẹ̀, ó máa fọ́ pàrẹ̀pẹ̀ yẹn báyìí ni. Àwo kì í ṣe olóṣó lásán o. International aṣẹ́wó. I mean grade 1 àṣànà. Òun làwọn àtàdúró yìí. O láìdí káàdì báyìí. Bẹ́ẹ̀ni. Ohun tí ìyá yín sọ, òun ni wípé gbọ́ngbọ́n àtẹ̀yìn jẹ́ tẹ́ ẹ gbádùn, òun ìyá yín náà wá gbádùn. Mo pákéjì ìyá yín wá ní àti bra àti t-shirt àti shoe àti jean tí ìyá yín wọ̀ 500 ló parí ẹ̀. Bó tẹ̀ jẹ́ dáadé yín náà wá gbà wọ́n mú ara wọn máa balẹ̀ gidi. Bàbá tèmi pásítọ̀. Mo fẹ́ aṣọ. Mo fi aṣọ. Aṣọ tí wọ́n máa ń wọ̀. Mi ní tí wọ́n dàbòrà aláṣọ tí mo lè wọ̀ sọ́run báyìí. Okay. Ẹ ní aṣọ ẹjọ́ ẹ̀kọ́ fún mi. Ṣé dànṣíkí ló fẹ́? Àbí gbáyẹ̀rì? Mo dáràn. Ó bá jẹ dànṣíkí, ó bá jẹ gbáyẹ̀rì. Ẹ jákò fún mi ní kọ̀kọ́ kí n wọ̀ kí káṣù bàbá arókùn wéré ní mí. Okay. Ṣé o fẹ́ bàtà? O fẹ́ bàtà náà? Mo dáràn bàtà kan ní mo wọ̀ ṣẹ̀ṣẹ̀. Ìjẹ́ bá lè rí ìtẹ́fẹ́ kó fún mi náà ẹ̀ fún mi náà. Orin náà lẹ̀ ṣe máa gbà lọ́wọ́ yìí àbọ̀ bàtà rè. Ta ni wà ládùúgbò ìyá ẹ̀dá? Àwọn bí ọmọ ẹ̀dá. Mo dáràn. Hello. Kò dẹ̀ kọjú sí wa àmọ́ orí èèyàn tó jẹ́ báyìí torí Ọlọ́run àmọ́ nǹkan tó rù sẹ́yìn burú. Ọ̀tọ̀ lẹni tá à ń dúró de òkú tó dípò lórí burúkú ẹ̀ lọ́ra àrín fẹsẹ̀ sí. Bàbá ẹ̀ máa ra àrín fẹsẹ̀ sí. Dùgbẹ̀dùgbẹ̀ kan ó mì lókè báyìí. Tó bá jábọ́ báwù gbogbo àwọn wátá ló máa kàn. Ṣùgbọ́n tó bá wá ṣẹlẹ̀ mi ní fẹ́ kí bàbá mi mọ̀ èké mo mọ̀ ọ́n pa ẹ̀. Wọ́n máa bínú sí mi gidi gan. Ọmọ ènìyàn. Wá ń bí. Orí yín ti bàjẹ́. Ẹ ti ṣe eré gangan ni o. Manu Black. Wá ń bí. Ṣé mọ̀ pé àdúgbò tá a wà yìí? Ṣé mọ̀ pé àwọn tí wọ́n ní owó wọ́n wà ní àdúgbò? Bẹ́ẹ̀ ni, mo mọ̀ pé àwọn tó lówó pọ̀ ládùúgbò yìí dáadáa. Olówó sọ wípé ká máa fàdúrà ràn wọ́n lọ́wọ́ kọ́lọ́n túbọ̀ lè máa gbé wọn ga sí i. Ẹ wo, èmi ò mọ bí tá a ti lè réyàn tó máa ní 500,000 nínú ilé tó máa kó sínú ilé lásìkò yìí o. Mi ò mọ̀ yẹn ṣùgbọ́n polówó wọn pọ̀ ládùúgbò yìí dáadáa. Ẹ má máa fojú dé èèyàn. Bọ̀dá Sàámú náà mà ṣe fojú di. Kí ni mo fẹ́ mu? Kí ló fẹ́ mú? Ok, ẹ jẹ́ kán fún mi ní ace of spade. Face of face. Face of face. Ace of spade. Face of face. Ẹ wà very careful Mr. Sàámú. Be careful. Now tí nǹkan tẹ́ ń sọ bá yé mi dáadáa ó ní wípé tẹ́tẹ́ lẹ́yìn ta iṣẹ́ tí ń nìyẹn so ẹ wá fẹ́ gba ọ̀nà ẹ̀bùrú ẹ fẹ́ fi di ńlá ṣé ẹ mọ̀ pé bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí nísìnyí tí ò bá wọ́ọ̀kì mọ́ ẹ bọ́ sí nǹkan mi tíyẹn náà bá tún gbá mọ́ ẹ tún bọ́ sí nǹkan mi bẹ́ẹ̀ lọ á wá di wípé ẹ ń pa àwọn èèyàn lára ń gbòòrò kò sí problem. Happy birthday to you dìgẹ́n gbà. Happy birthday to you. Wá ìyàwó ìbá tí o bá gbé ìdí tó ti expire yẹn ìdí tó wú kẹ̀kẹ́kẹ́ bí pé òun ṣe o fi páàdì o fi búlọ̀kù ẹ̀jẹ̀.
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم abẹ̀rẹ̀ ní orúkọ Ọlọ́run ìjókòó tá a jókòó lé ní ìjókòó ayọ̀ ni pẹ̀lú ògo Ọlọ́run àní mọ̀ sí ìbànújẹ́ láéláé abẹ̀ látòrí àwọn òbí tó bí ọ̀gá wa tó bí ọ̀gá àwọn ọmọ tó ń ṣe graduation lẹ́yìn bàbá àti ìyá Odunlade Adekola pẹ̀lú ògo Ọlọ́run ẹ̀ ní fojú sunkún ọmọ rárá ìbànújẹ́ ò ní wọ ní bó ti wù kó kéré mọ́ gbogbo ẹni tó bá bá yín sàmì pátá kó máa níbẹ̀ fáwọn náà àwa bọ́ sórí Odunlade Adekola tó jẹ́ ọ̀gá àwọn ọmọ tó ń ṣe graduation lẹ́yìn ògo ẹ̀ tó tàn ní owó omi ìràwọ̀ ẹ̀ tó tàn ní owó òògùn gbogbo ẹni tó bá bá sàmì pátá kìtì ẹ̀ náà níbẹ̀ àwa bọ́ sórí àwọn ọmọ tó ń ṣe graduation lẹ́yìn àlùbáríkà tó pọ̀ nínú èyí tí Ọlọ́run fún ọ̀gá yín àti èyí tó tún lédè tọ̀gá yín lọ nítorí pé òun lòun lè fi yọ ọ̀nà Ọlọ́run á fi sí ìgbésí ayé yín. OAFP thank you so much. Sit down. Good afternoon, ladies and gentlemen. As the patron of this amazing organization and great organization, I would like to congratulate you all. That's our outgoing students, by extension our ambassador. We are so excited to have you all. As part of our team, we look forward to hear of more rewarding and fulfilling years in everything you are doing. Here is the kind of opportunity you have just got. Don't abuse it. Continue to work hard and achieve all your goals and ambitions. Never stop trying. Never stop learning. Live a life to the fullest and give it nothing but your best. Let me tell you this on a final note.
The journey of life brings both challenges and chances. May you carry spirit of winning to snatch the chances and defeat the challenges. May you live a proud life. Congratulations, my children. Rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar. Thank you. God bless you. Mo kí gbogbo àwọn òbí tí wọ́n wà níbí tí wọ́n fi àyè sílẹ̀ tí wọ́n fi a lot of things sílẹ̀ láti wà níbílẹ̀ ní mo kí gbogbo yín ẹ káàbọ̀. Lágbára Ọlọ́run á jèrè àwọn ọmọ yìí o. Lágbára Ọlọ́run wá dín ńlá lágbára Ọlọ́run. Àánú ni mo rí gbà o. Aláàjì tí mo fi ń dẹ́mọ̀. Oore ọ̀fẹ́ ni mo rí gbà o. Tí mo fi ń yọ̀ tí mo lò. Àánú ni mo rí gbà o. ọmọ Ìbàdàn kí ni so Ìbàdàn lèmi ti wá ọ̀pọ̀lọpọ̀ ṣàánú ẹ̀yin ọmọ Ìbàdàn kí ni so kí lẹ jẹ lánàá kí lẹ fi jókòó ṣé mọ̀ pé wọ́n sọ fún ọmọ Ìbàdàn kì í ṣépè wọ́n ní ọmọ Ìbàdàn kì í ṣépè a máa bèrè léèrè ní tó fẹ́ sí oríwú tí ò fẹ́ ṣòfò Ìbàdàn lèmi ti wá ìgbà ìjẹ́ká àlè dá àwọn ìjà ẹnu nìkan la ní àlè ìjàmbáwò ìjà tí wọ́n jẹ́ lẹ́gbẹ̀ẹ́ ọjọ́ àwọn tó bá sọ̀tẹ̀ tí wọ́n ní tí bá lè rí nínú wọn mo lè fún blò tẹ bá fẹ́ sọ̀tẹ̀ tí dáadáa mo lè wọ́n mú mi kan lọ́jọ́ kan mo lè rí tí géèkà àdúgbò ẹ̀kọ́ wọnú igbó wọ́n ti wọnú igbó yẹn báyìí àwọn méjèèjì wọ́n jọ sọ̀rọ̀ wọ́n ní Túnjí yẹn ní tó ní ẹlójúbọ̀ ní dẹ́wù yẹn ní lọ́wọ́ mi ò ní dẹ́ wọ́n ní tó wà ní dẹ́wù jẹ́ ká múlẹ̀
mọ̀ pé nọ́mbà yẹn padà ìgbà tí máa pé padà bẹ́ẹ̀ mo mọ̀ gbọ́ to copy this tune for 11 naira press 12 ó mọ̀ gbọ́. mo ṣọ́ọ̀t mo gbé ẹgbàá ní ìgbà wọn làwọn ìyá ní orí MTN bọ́lá tún mo gbọ̀gbọ́ ṣé rìmọ́ọ̀tù máa ń bá sọ̀rọ̀ àyàfi gbá mo fọ́ mo gbé ẹ̀sà bẹ́ẹ̀ ni èmi ni mà wọ́n ní ọ̀túnla ni annual anniversary ẹgbẹ́ àwọn ẹlẹ́yẹ adẹ̀fẹ́ kò wá bà fún ọ̀hún ẹ́ mo dúpẹ́ ọmọ ẹ̀wọ̀n náà gbọ́ mi mú àyàfi jáde ọ̀túnla báwo ọ̀túnla Friday wọ́n ní bẹ́ẹ̀ ni ẹ̀mọ̀ wọ́n bí tẹ́lẹ̀ bí gbẹ́lẹ́ kó tó dáa wọ́n ní ẹ̀lọ́ ní ọgbọ́ yí kílẹ́lì kí lẹ́ wíwọ̀ ẹ̀lọ́ wúmọ̀ ẹ̀kọ́ jẹ́ bẹ́ẹ̀ arákùnrin mo ní sá ẹ̀jẹ̀ ti ń bẹ òde mọ̀ mo ní mo ti ń gbọ́ yí kílẹ́lì mà kẹ́ ẹ sọ̀rọ̀ sínú mà gbọ́ ẹ̀sà nígbà tí mo ń dá láti máa bá wọn fà pé irọ́ ibi mo gbọ́dọ̀ di adé òkúta lé ní Friday wọ́n ní arákùnrin wọn máa wà bó òní wá wọ́n ní ní ilé wa mo gbọ́dọ̀ lọ́gbọ̀dọ̀ ọdún wọ́n bọ̀ ní ògànà ẹ̀sà ìgbà tí máa wo ìgànà ẹ̀rọ ló ń bà mí ẹ̀mọ̀ àwọn ọmọ tó bá ń jáde nínú fíìmù wọn burúkú ó mọ̀ gbọ́ wàá sọ ọkọ pa ọ̀gá ẹ̀ka tó fún ọ ní mike to respond. ẹ ká sọ yín bàbá mi ẹ mọ́mí mi ẹ̀gbọ́n mi ọ̀gá mi jẹ́ ọ̀kan tó believe nínú ọkọ mi wọ́n believe nínú talent ọ̀gá mi wọ̀ kí n ṣe àkùkọ fún tó fẹ́ kí kékeré rẹ̀ kọ́ and I love so much I'm in love with his talent he can sing he can dance he can drum he can direct everything and tọ́ka bí bá dẹ̀ ti rí ọba yìí ọlọ́run fún wọn ní talent ẹ pé wọ́n máa mọ̀ wá ẹni mi I so much love him and I want to thank you for all what you have done for all of us ẹ ṣe gan adúpẹ́sà ọlọ́run àmà jẹ́ kí ọwọ́ yín lọ sókè thank you. My name is Odunlade Ibrahim. Odunlade Adekola. Èmi ni mo mọ̀ títí mo ṣe dọ̀bálẹ̀ torí bọ́ ṣe wà yìí wọn kì í ṣe bàbá nìkan. He is a teacher and he is someone that doesn't give up until you achieve your aim. Wọ́n á tọ́ ọlọ́ọ̀lọ́ pé gbogbo àdáwọ́ lé ti sìn step máa jáde láyé eré ló máa sí. Thank you very much. Ẹ̀wá ìlú ara wa ni wọ́n ní bí ìwọ̀n fọ̀ ó yẹ kó tún sọ̀tún yẹn lọ kó sàwọn kọ̀ọ̀kan táwọn èèyàn ò mọ̀ bóyá ọjọ́ tọ́rọ ẹlámàlà tó wà lọ́ta fún un ẹ̀ẹ́sìkà tó yẹ kó gba aṣọ wọn ló dá padà. Odunlade is a father. I call him Daddy. He's a worship, he's a man of prayer, and he's a man of giving. Thank you. And don't forget to share your story if you have the time real quick. Let's go. My name is Mary Aladejano. Odunlade Adekola is an humble person. He's a cheerful giver and he puts people into consideration. It's not biased. Thank you so much, sir. Okay. O ti graduate tán. O ti pẹ̀lú Odunlade Adekola is such a wonderful person. Èyí ló lè ṣe graduation is cheerful. Okay. My name is Odunlade Adekola. Our boss is a God-fearing man. He's someone who put God first in everything he does. And he's somebody that does not give up on you on time. He continues to tell you to try and try more. He's a good teacher, he's a good mentor. May God bless you, sir. Good teacher. Best student. My name is Odunlade Adekola. Tí máa ní kí n máa sọ̀rọ̀ nípa ọ̀gá mi, ilé aṣú, ilé àtúbọ̀. He's a man that loves people. He loves carrying people along. Bó bá ṣe mistake, ọ̀gá mi jẹ́ nìkan tó ẹ pé wọ́n máa sọ pé ọmọ mi ní ìṣe olùṣe. Don't give up on yourself, you can do it. And he's a cheerful giver. He's a man of discipline. Tó bá sọ pé oníwèrè, wọ́n sọ pé àwọn oníwèrè jù ẹ lọ. So he's a man that I really appreciate everything about him.
Sir, may God continue to keep you, sir. May we continue to exalt everything about you. You shall never go down. In Jesus' name. Amen. Thank you, sir. My name is Odunlade Ambassador Odunlade Adekola. He's a father, he's a teacher, a mentor. He's somebody that doesn't believe that something is impossible. And that's one thing I love of him. He believes that if you are determined to do something, just put all you have into it, and at the end of the day, you'll get the desired result. In my early days in the industry, there were times and moments when I felt that some things were not possible for me to do. But sometimes he would call me to a corner and he would tell me one or two things. And I would imbibe those things into the way I do my stuff. What has the Lord done for you? What has the Lord done for you? So I really want to appreciate God. I want to thank Him for yielding to the call to establish OAFP. Because without OAFP, we will not be here today. And for impacting several lives, of which I'm one. And I really want to thank God and pray that God will continue to uphold you and strengthen you. He's a hard-working man. I mean, a man that is dedicated to what he knows how to do best. No respect, Mogo. I mean, I tell you, I'm a parish at 5 o'clock a.m. What is the G7? He's a hard-working man, a God-fearing man. If you know him, the man if you're alone, he teach you how to love God, how to be hardworking, and how to be humble, because he's an humble man. Thank you very much, boss. God bless you. And the last person on the list. I really don't know what to say, because if I start saying something, because my boss is a wonderful man. When I wanted to join OAFP, I used to be a sadist. Mama lady kidding. But I want to give God grace and praise, because He has actually changed my life. Iwájú ni ọ̀pá ìbìtì ní màmá rẹ̀ sí. Ní jábọ́ láìláì. Tọ́mọ rẹ̀ ní kẹ́yìn tó bá ní kẹ́ jábọ́ sáà òun ló máa jábọ́. Thank you very much, sir. Wọ́n bá ní wọ́n lọ́wọ́ lórí ọ̀rọ̀ yìí kúrò. Ẹni bí yóò dé. Délé lórí wọn náà IPR mo kú antifati àgọ́sọ progress IPR ó lọ sọ pé gbèrè wọlé lọ máa wọ́n tẹ́ nínú ilé gbèrè wọlé lọ. Ẹ má bínú dájú máa tó dé láìpẹ́ yìí. Contract ogun kan ní mo lọ gbà. Ogun ìyá tí wọ́n bá ká. Ogun ṣẹ́ṣẹ́ṣẹ́ṣẹ́ tí mi rí sẹ́. Mo ṣàtìyàn ọ̀gá ìfò dájú ló ń ṣe lọ́wọ́ báyìí. Ladies and gentlemen, I'm here with my beloved brother. Bátẹ́rù ìgbọ̀dọ̀ superstar. MC Bẹ́ẹ̀ Sam. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ló máa ń kí àwọn dájú mi. Àwọn ọmọ mi ní káwọn lè rí ìjókòó. Àti fún tí a bá lógún ẹkú ìrọ̀lẹ́ ogún ti sí yín náà. Àgbà Mr. Adébáyọ̀ celebrate you, sir. Mr. Kamilu Kompo èmi náà ń kí yín ọmọ mi kí yín o. Bẹ́ẹ̀ ni kẹ́kọ̀ọ́ náà ń pè yẹ. Ìdúró Bàṣọ. Ẹ̀yin tẹ́ ìgbà dé ìdílé. Kò tí ẹ̀ yé mi. Èwo ló fẹ́ mú iṣẹ́ ọ̀gá yín lọ́kùnkúndùn lóyún? Délé máa bọ̀ ọ́. Délé
délé ó gbà ó ti rìn lọ. Ẹ̀yin tẹ́ ẹ bá ti léwò ṣe. Ta ló lọ skul nínú gbogbo wa? Ṣé ẹ rántí àwọn ọ̀gbẹ́ tá ọmọ ṣe ń sìn? Tẹ́ ẹ bá ti lè rántí ẹ̀rẹ́ òṣè, tẹ́ ẹ bá ti rántí ẹ padà sí skul. Ta ló rántí eléyìí? Ó ní pé làbẹ̀ ìdí. Mo sọ pé wọn ò rí oṣù lábẹ́ òkúta ẹdún ló ń ṣe lè sọ. Ó dà pé private school ni gbogbo wọn lọ ń bí. Private school ni wọ́n lọ sí ìpọ̀tí gbogbo wọn. Ẹlẹ́bọ̀ làbẹ̀ ìdí. Àwọn díẹ̀ díẹ̀ wà lò wọn àwọn àgbàlagbà. Ta ló mọ oh my. Níṣẹ́ alẹ́túmọ̀ àlùbọ́sà kékeré kan òun ṣe fún ọ̀nà tó wúlò. Ó ní Oya Jésù ẹ̀dẹ̀gbọ̀, wàá sọ fún pé olóògbé ràdàdà.
ìwọ ni mo yàn kọ́kọ́ fẹ́ tí Tinúkẹ́ dẹ̀ mọ̀ tó ṣẹ̀ṣẹ̀ padà lọ fẹ́. No really, oh get ṣòro ọjọ́ tí mo yàn yẹn máa pàdé wa èmi àti Tinúkẹ́ ló jọ rí papọ̀ èmi ló ń fi ojú bá mi sọ̀rọ̀ Tinúkẹ́ dẹ̀ mọ̀ sí èèyàn burúkú ni Tinúkẹ́ because nígbà tí bọ́bọ́ yẹn lọ bá Tinúkẹ́ wíwé kí Tinúkẹ́ jẹ́ kó mọ̀ pé kó padà wá bá mi èmi ló ń fojú bá sọ̀rọ̀ náà èèyàn burúkú ni Tinúkẹ́. wọ́n ní tí àgbọ̀nrín bá sí ọjọ́ kú ẹyẹ ni ọlọ́run mo ti rẹ́ẹ̀dì ọ̀rọ̀. ọwọ́ kan tiẹ̀ wá sí mi lọ́kàn ṣé mo pé engagement ìjọ kẹta fẹ́ ṣe mo pé postpone ẹ̀ síwájú ni mo dẹ̀ ní kí n béèrè pé ìgbà wo ni ẹ tún fi sí ìgbà tó yẹ pé engagement náà làkúkú fẹ́ lọ báyàn ṣe àkún báwọn àwọn èèyàn ṣe tiwọn ó yẹ kó báwa náà ṣe tiwa. kí ni mo fẹ́ mu. kí ló fẹ́ mú. ok ẹ jẹ́ kán fún mi ní ace of spade. Fade of face. Face of fade. Ace of spade. Face of fade. o jẹ́ tí rẹ̀ tó ń wá náà èmi ti rẹ̀ tèmi wá o ẹ tí mò ń wá ṣe báyìí ó tún ti ṣe báyìí ó tún ti ṣe báyìí. ẹ̀ṣẹ̀ mi ti máa jẹ́. méjì ló wà mí ó tá jíjí plan fún tẹ́lẹ̀ ni pé ìkan fún àwọn tó wá bá wa ṣe nǹkan lébi àti gift kejì fún oní tíátà bá a ṣe ṣe ní last year nìyẹn ẹ̀rí ọkàn tẹ̀ yìí sọ fún mi pé gift alólọ́rọ̀ ròdù kí ni mo fẹ́ lọ fi ṣe nílé nígbà tó gbé oní tíátà náà lónìí oní tíátà tó bá wá wọ àkàrà bí ó tí mo lè ṣe rèé ẹni àkàrà tó o bá wọ̀ o bá jẹ́ òfin àfòrán ni o bá jẹ́ ọ̀pákan ló dágbà lọ́wọ́ èèyàn kan and if you are interested to come on stage showcase yourself let's see you no sentiment sir we will pick one or two people here. Understand number two àti ẹbí náà ẹbí
ṣé lóòótọ́ ni wọ́n ní 2016 wọ́n gbà ẹ jọ̀ọ́ ẹni tó bá fẹ́ ra mọ́tò a lè ṣe ra o má lọ ra mọ́tò ní kótó tó bẹ́ẹ̀ nígbàdàn ẹ̀sà mo ti ní mọ́tò yìí èyí kì í rẹ̀ èyí lẹ́ni àkọ́kọ́ tí ò ní driver's license láì ní mọ́tò ó ní driver's license láì ní mọ́tò ẹ̀sà mo dé bẹ̀rẹ̀ mo ní mo fẹ́ ra ọkọ̀ lókè ọkọ̀ yàtọ̀ sí mọ́tò lè tọ́gbọ̀ ǹgbọ́ mo ní mo fẹ́ ra ọkọ̀ ó wá ní pé ṣé mo ti bímọ mo ní sẹ́ ìta mọ́tò fún bímọ ni ẹ jọ̀ọ́ wọ́n ti wọ́n tó wọ́n láàyè rẹ̀. ṣé ìta mọ́tò fún ẹ tí ò tí ì bímọ ni wọ́n ní rárá o pápọ̀ bí mi ní òkò bá ti stáàtì láràárọ̀ wọ́n á sọ pé ó dáa mo ti bímọ ẹ mú kọ́kọ́rọ́ mọ́tò wà ká stáàtì ọkọ̀ wọ́n wá sọ pé màá mú wáyà rẹ̀ dàgbà tó wà ní stẹ́rìn màá lọ pọ̀ màá wá bọ́ sí ibi ẹ̀yìn níbi plate number wáyà jẹnẹrétọ̀ wà bẹ̀ màá wá fà á. ṣé táyà jẹ́ ẹ̀dín ló wà ní. ìjọ orúkọ rẹ̀ nìyẹn sá ọ. àṣàṣe bó ṣe yá ṣe mo fà á kò stáàtì mo dá sókè ẹ̀ padà kò stáàtì ṣé kò ṣe kó inú ọkọ̀ yìí ẹni tó lọ ra pẹtrol wa wọ́n lè rí pẹtrol ẹbí wípé kí ló lò kí ni mọ́tò lò ó. èyí kan àná tí wọ́n ní dọ́ọ̀pù mẹ́ta sínú epo pupa gálọ́ọ̀nù kan èyí wà á rọ sí i. ẹni tí a fẹ́ dárúkọ yìí Dr. Smart Ajẹ́lẹ̀ bàbá wa ni ọ̀gá wa ni kì í ṣe OAFP nìkan Ọlọ́run dìídì yàn wọ́n fẹ́ ni gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ kò sí ẹni tó wà láyé tó perfect kò sí ẹni tó wà láyé tó mọ̀ tán àmọ́ wọ́n máa ń sọ wípé yínníyínní tẹ́ni kó lè ṣe mí ní OAFP ní ọdún yìí àbí ọdún tó kọjá lọ a really appreciate wọn gan fún support wọn fún advice wọn fún àdúrótì wọn kì í ṣe nínú ẹgbẹ́ wa nìkan àmọ́ káàkiri nínú industry ìdí nìyẹn tí a fi wò ó tí a fi sọ pé ẹni tí àwọ́ọ̀dù àkọ́kọ́ náà tí ó kọ́kọ́ kàn ní ọ̀gá wa Ọ̀túnba Mákì Àmúṣàn aka Mr. Latin aka Mr. Latin. I hereby present this award of excellence to Ọ̀túnba Bọ́lájí Àmúṣàn aka Mr. Latin for his contribution towards the growth of the OAFP. Congratulations. ẹnìkan tó kù tí mo fẹ́ pè yìí máa pe Alhaji Aisolak náà kí wọ́n jọ ìwà níbí máa pe Alhaji wa bàbá mi Akeem Balógun Olasco kí wọ́n jọ ìwà náà níbí máa pe ọ̀gá Rasrap kí wọ́n máa bọ̀ níbí bàbá legend ẹ máa bọ̀ lókè níbí ẹ máa bọ̀ lókè níbí máa pe sista mi Fatia wọ́n máa bọ̀ ní òkè níbí máa pe sista Bọ́bọ̀ wọ́n máa bọ̀ lókè níbí máa pe bàbá àti ìyá Odunlade Adekola kí wọ́n máa bọ̀ ní òkè níbí gómìnà wa ní ìpínlẹ̀ Ògùn Comrade Àjàsá tí wọ́n wà lára wọ́n ti lọ bàbá àtìyá ọdún kọ́ máa bọ̀ lókè èdè àwọn òdùkan tó kù yìí ẹni yóò lè ẹ́bà ró láyé pò ńlá máa fún ẹni tó ní ò lè ẹ́bà mọ̀ pé kí ni rísì tó máa fi fóun ní àwọ̀ ọdún kí ló ṣe àmọ́ kí níyẹn máa ń wá sí èmi lọ́kàn lẹ́ẹ̀kọ̀ọ̀kan wọ́n máa ń ní kẹ́ni kó mí gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ ẹni tí mo fẹ́ pè yìí
ọ̀rẹ́ mi ni ẹni tí mo fẹ́ pè yìí gbogbo àwọn tí wọ́n jókòó pátápátá kò sẹ́ni tí ò pass through ẹ̀ kò sẹ́ni tí ò mọ̀ one way or the other kò possible kó jẹ́ èèyàn burúkú kó jẹ́ èèyàn tó wọ́ọ̀sì lọ kí púpọ̀ náà wọ́n jókòó síbi ìwà mi ò ló dá ká o àmọ́ ní tèmi lọ́kàn mi ní OAFP afẹ́ pírísẹ̀ntì ní award fún àdúrótì àti ìfọwọ́sowọ́pọ̀ ẹ̀ fún wa nínú ẹgbẹ́ wa ẹni náà ni Madam Ruth Adekola Ìyàdóyin òun ni a fẹ́ fún ní award ní ọdún yìí. ẹ bá mi fún wa látọwọ́ ẹgbà ló láyé kò sígbà lóòótọ́ ni sà kò sígbà tí mo délé tí mi jẹun. bẹ́ẹ̀ èèyàn gidi ni wọ́n sọ ẹ bá mi lùlù fún wọn bí wọ́n ṣe ń bọ̀ yáàfin Ruth Abọ́sẹ̀dé Adékọ́ àwọn ni à ń fún ní àwọ́ọ̀dù kejì ní ọdún yìí bẹ́ẹ̀ ni ẹ ṣe gan. On behalf of great people of Odunlade Adekola Films Production, we present to you this award of excellence. That is Mrs. R.B. Adekola as a great supporter of OAFP. Congratulations. For a forgiving spirit. Okay, picture. Thank you so much. Ẹ bá wa fún màmá yìí ní àtẹ́wọ́ o. Ẹ bá wa fún wọn ní àtẹ́wọ́ màmá wa Àbẹ̀ní Àjàní. Ẹ ṣe kàn. Màá gbé fún. Wọ́n bèrè pé kí ni àwọn máa ṣe. Ohun tí Ṣadé ṣe, òun ni kí ẹ ṣe. Bẹ́ẹ̀ bá ṣe wá fẹ́ ṣe ní kájẹ́ká mọ̀. Ẹ gbàdúrà fún ọ̀sán. Gbogbo ẹni tó wà nínú ilé yìí ó yá gbogbo yín pátápátá ẹ nà ọwọ́ yín sókè. Ọwọ́ ire ọwọ́ àlàáfíà ẹ nà sókè. Ẹ nà sókè nǹkan tá a wá ṣe ń bí ìyá wa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni. Nà sókè tó bá jẹ́ wọ́n wà nínú ọlọ́pẹ́. Ibi tọ́pẹ́ tọ́ sí mo mọ ara mi. Ibi tọ́pẹ́ tọ́ sí mo mọ ara mi o. Ẹ̀yin náà kọ́. Ẹ̀yin tọ́pẹ́ tọ́. Àwa tó fojoojúmọ́ rí oore ọ̀fẹ́ ẹ̀kọ́ fúnra yìí. Ìgbà tó borí ẹnu gbà o. Àwa tó kò tì í tójú ní tì láéláé. Àwa tó pẹ́ tó sì àmúra wa. Ẹ tún fọlẹ́ yìí. Mo dúpẹ́ pé mo rí àánú gbà o. Gbogbo yìí. Mo dúpẹ́ pé mo rí àánú gbà o. Torí kì í ṣe gbogbo ènìyàn ló rí àánú gbà. Mo dúpẹ́ mo dúpẹ́ pé mo rí àánú gbà. Mo dúpẹ́ pé mo rí àánú gbà. Torí kì í ṣe gbogbo ènìyàn ló rí. Gbogbo ẹ̀yin òbí tí ẹ ní àwọn ọmọ yìí pátápátá ẹ ní wá fẹ̀yìntì sunkún ọmọ o. Àmín. Gbogbo ẹ̀yin ọmọ tẹ́ wá wà níwájú yìí pátápátá ẹ ní jẹ́ ọmọkọ́mọ sáwọn òbí yìí. Àmín. Ẹ ní fiṣẹ́ yìí pìtà aburú o. Àmín. Tá a bá ti ṣerú iṣẹ́ báyìí tán tá a bá ń gbàdúrà báyìí àwọn orin tá a máa ń kọ tí a máa ń kọ fúnra wa tá a dẹ̀ máa ń dùn sí ní gbogbo ìgbà ni pé èèyàn á máa wáre
àwọn bàbá wọn sọ pé nínú ayọ̀ ikú wà ṣùgbọ́n gbogbo àdúrà táwọn ń gbà ní pé nínú ayọ̀ tiwa àrírí kú nú ẹ̀. àmín. tẹ́ ẹ bá ti wá ń lọ ní gbogbo gbà á ti pè é afẹ́ ṣoríire àti ṣoríire afẹ́ ṣiṣẹ́ lọ́dọ̀ Adékọ́lá àti débẹ̀ báyìí àti ṣe gbogbo ojú ló ti rí báyìí. àdúrà tó kù kẹ́ máa gbà wherever you want to go anywhere you might be in your life ẹ kàn máa sọ pé àdúrà wa kọ́lọ́hún jẹ́ ó gbà tó bá gbà tán má fi pa wá lẹ́ àdúrà wa ẹ̀kọ́ àdúrà wa kọ́lọ́hún jẹ́ ó gbà tó bá gbà tán kó má fi pa àdúrà wa kọ́lọ́hún jẹ́ ó gbà tó bá gbà tán má fi pa wá lẹ́kún iná àtẹ̀yìnà bismillahir rahmanir rahim iná àtẹ̀yìnà kàlíkàsá fasọ́lì ní rọ̀bìgà wádà iná sáàrì àkàwádà. Thank you so much. Ẹ ṣé gan. Máa gbé fún ìyá ẹgbẹ́ OAFP. Mama o, mama o, mama o. Olúwa dáná. Mama o, mama o, mama o. Olúwa dáná. Ẹgbẹ́ tó sàgbẹ́ta fún màmá yìí. Ó bà sílẹ̀. Ó dà. Ẹgbà. Lágbára Ọlọ́run ogún àti ẹwọ náà tó wà ní ayé yìí kò ní fi sílẹ̀ o. Ẹ ṣé gan, ẹ ṣé gbogbo àdúrà tó gbà fún yín á mọ yín lágbára Ọlọ́run. Ẹ bá wa lọ jókòó mà. Ẹ ṣé gan mà. Ẹ ṣé gan. Ẹ bá wa padà jókòó. A ní láti pìrìsẹ́ǹtì nítorí pé ẹ mọ̀ ní OAFP pé a ò kì í ṣèlérí ká má mú ṣẹ. Okay, Sister Fetia, Madam Sansi, àmọ́ àwọn tí ẹ pè lẹ́ẹ̀kan. Can you win our team? Contestant number 20, where are you? Yes, contestant number 20. MC Ajele. Keep up the MCs. Go. Yeah, you're not holding the MC because you're not partying. All I want is, what I do? Sister, you will see us, I will thank you for joining us.
Eshegon, thank you for coming. Ibẹ̀ ni ọjọ́ méje ìlú wa wọ̀ táwọn ẹni wọ́n ní àti pé ìlú ní. Please go back to your seat. Please go back to your seat. Go back to your seat. Collect your property. And after that, dance. Collect your property. Ó wà important. Yóò gbọ́dọ̀ mi. For that one. Thank you. Go back to your seat. Thank you. Contestant number 1, ladies and gentlemen. Contestant number 1. Know your numbers, please. Know your number. Number 1. Oh yeah. Number 1. DJ. Oh yeah, káyọ̀dé. Ẹ̀jẹ̀ lórí fún ọlọ́run bá sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ àwọn ọ̀pọ̀. Contestant number 1, contestant number 2, contestant number 2, contestant number 2, contestant number 2, contestant number On behalf of Odunlade Adekola Films Production, we present
for today's occasion. Congratulations. Congratulations. Ẹ pàtẹ́wọ́ fún kò yí sí. Ẹ fún látẹ̀wọ́ ọmọ ìdá. Àǹtí ọmọ ìdá. Kò ó jẹ́ kọ́ lọ́wọ́ Ọlọ́run má borí Ọlọ́run mọ́ra. Má mà pa orí Ọlọ́run mọ́ra o. Olúwa. On behalf of Odunlade Adekola Films Production, I present your certificate of completion to you today. Congratulations. Ọlálẹ́yẹ Aisha, Ọlálẹ́yẹ Aisha, Ifálóbi. God bless you. Okay. Mo fẹ́ Olúwa Adérónkẹ́ Josephine. Fisáyọ̀ Adigun. Fisáyọ̀ Adigun. DJ, bring it down, please. Fisáyọ̀ Adigun. Tanibola Akíṣọ́. Ahmed Nafisat. Okay. Fúnṣọ́ ni. Ta ló ní Fúnṣọ́? Ta ni Fúnṣọ́ wà lọ́wọ́ ẹ̀? Ta ni Fúnṣọ́ wà lọ́wọ́ ẹ̀? Ṣẹ́yìn ni Fúnṣọ́ wà lọ́wọ́ ẹ̀ mà? Ẹ bá mi lọ. Kórèdé Ibrahim. Àbáyọ̀mí Olúwaṣímilẹ́yìn Jùmọ̀. And the last person that addressed was amazing. Ashakala was plenty. Amazing was something else. I don't understand these days. She has been collecting and collecting. But there's no wahala. And the first person is Eniola Ajawo. Okay, thank you. On behalf of Odunlade Adekola Films Production, mo ń bí ìfẹ́ o. Ṣé kí n máa gbé lọlé? This is yours. Congratulations. If that be the case, Sansi, you have to step forward now. You judge the first one, you didn't come up. This is the second one, so you need to present this one now. Thank you. And you will tell us in just one word why you pick her as the winner. That's it. Good evening, everybody. So the winner for the contest, the actress is Eniola Ajawo. You can tell, undisputed, pretty, well dressed. Well stated. Eniola is the winner. On behalf of OAFP, we present this to you and your Ajawo. Go and enjoy it. Thank you all. Thank you so much. Thank you. Thank you so much.